Mi ò mọ bójú ogun láyé o, màmá ti múra sílẹ̀. Àti ìgbà ìwé ni màmá ti múra sílẹ̀. Àwọn ìbàdàn àti ọkọ̀, bàrẹ̀ tó àtọ́ta, bàrà bọ̀ ẹlẹ́nu mẹ́fà, láti dájà òmìnira. Ńlá lọ sílé àwọn tó bá fẹ́ pè mí ní ìjà o. Nígbà nílé ẹni tó tún bá fi bẹ̀ ṣe lórí ìjà. Bàbá ọjà tún dàbọ̀, bọ̀tà ọ̀wá ò dáyé, Elédùmarè. Ayé mi dàbọ̀ rẹ̀ o, má jẹ́ kó láyọ̀ mi o. Ẹ ǹlẹ́ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ọ̀tá òkú ní yọ̀ wá agbára Elédùà. Orúkọ mi ni Lukman ọmọ Àyándárì bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala ìtumọ̀ àlá. 08032983298. Ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. Tó bá jẹ́ pé lórí Facebook ni ẹ lọ search fún Life Spiritual Solution 08032983298. Ìwọ ìyá mi, ìwọ bàbá mi, má da ètò yìí gbọ́ bá ti ń tẹ̀ ọ́ lọ́wọ́, ìwọ náà tọ́ bá ti gbọ́ tán ha fáwọn èèyàn, yóò wúlò fáwọn náà. Àlá yìí olówó ńlá, tálíkà ńlá, kódà olùsì gan máa la. Ọlọ́run má ṣe gbogbo wa lólòsì. Àlùyọ ni ọjà máa lù má jẹ́ alálùwọlẹ̀. Ọ̀tá ò ní yọ̀ wá. Ìgbà tí su ọmọ bá jiná tán, ayé ò ní yọwọ́ wa kó láwo. Wo aláìwò dáadáa mọ̀ ìyá mi. À ń pè ní àsùndilẹ̀mú. Àlá àsùndilẹ̀mú. Àwọn ọ̀kà ènìyàn burú o. Ní ìgbà míì tí èèyàn bá sùn lójú oorun, tí àwọn ẹni ibi tá à ń wí yìí bá dé, wọ́n lè fún yàn lọ́rùn tí èèyàn ní rọ́rọ̀ sọ. Tó o bá jẹ́ mùsùlùmí, tó o jẹ́ni tí máa ṣàdúrà tí máa sin lọ́hùn dáadáa, bẹ́ẹ̀ kéwù kan ló ké ni torí ìgbàlà, àbí àyà kan ló fà torí ìgbàlà, má dúró. Ẹlòmíì lè sọ pé ńgbà tí wọ́n gà wọ́n lọ́rùn, gbólóhùn tó bọ́ sóhun lẹ́nu ni pé òun ké kùrùsíyù, gbogbo wọn sì sá lọ, àwọn tó fún un lọ́rùn wọn sì sá lọ. Ẹlòmíì lè sọ pé òun sọ pé la ilaha illallah Muhammadu Rasulullah, gbogbo wọn sì sá lọ. Ẹlòmíì lè sọ pé òun sọ pé Jésù, tàbí kó òun sọ pé lórúkọ Jésù, gbogbo wọn sì sá lọ. Tàbí kó wọn pariwo aleluya, wọn sì sá lọ. Àwọn ẹ̀mí òkùnkùn ní máa dára báyìí. Aláyìí wọ́n ti fi gba ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ẹ rí i pé ẹlòmíì tó bá sùn tí ò ní lajúmọ́, tí ó jí sájú lé ọ̀run, wọ́n fi gbá èèyàn pa, wọ́n sì fi pé èèyàn pa lójú oorun. Táwọn àti pé lágbájá sì sùn ṣùgbọ́n ń bọ̀ bá dijọ́ kejì tẹ́ bá rí, ẹ rí yọ́ máa pọ ẹ̀jẹ̀ lẹ́nu ni. Ariwo tí ọba pa lójú oorun, tó bá dárúkọ báyìí, àjùlé ọ̀run ni wọ́n máa lọ sí yòókù. Ìgbà tí èsì pọ́pọ́yẹ nìyẹn náà súnmọ́ Ọlọ́run dáadáa tẹ́lẹ̀, tó bá jẹ́ni tó súnmọ́ Ọlọ́run ò ní rí mú. Àlá yìí ò ṣeé wòran. Ẹlòmíì yóò sáré tají lójú oorun gẹ́gẹ́ bá wòran ìṣeré. Ẹlòmíì wọ́n fún lọ́rùn. Ẹlòmíì yóò gbé apá kò ní rí apá gbé mọ́, yóò fẹ́ gbé ẹsẹ̀ kò ní lè rí ẹsẹ̀ gbé, ọ̀rìn ni ó mú mọ́lẹ̀. Àyàfi tí agbára Ọlọ́run, ààbò Ọlọ́run bá dé padà sára rẹ̀, ọwọ́ yìí ó máa rí gbé, ẹsẹ̀ yìí ó máa rí gbé. Ṣùgbọ́n lómi ìpadà rìsọ́ọ̀tì síbi àárẹ̀ o, tó jẹ́ pé àárẹ̀ yìí ni wọ́n wò títí tẹ́ni yóò fi kú o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, tá a bá fẹ́ sùn lálẹ́ ẹjẹ́ á máa ṣàdúrà dáadáa, ẹjẹ́ á fàdúrà káwọn ọmọ wa. Ẹ fàdúrà káwọn ọmọ yín o. Gbogbo àwọn tó ń rẹ́rìn sí kọ́lé èèyàn rè, ẹni ibi pọ̀ nù wọn. Tí wọ́n bá lé ọ lójú ayé, tí wọ́n bá rápá wọn ò rí ọmú. Àsìkò ìgbà tí wọ́n bá ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀ tó ti gbé ẹlẹ́dàá rẹ̀ sùn, àsìkò ìgbà yìí làwọn lérò pé àwọn ò pé ọ̀pá. Ṣùgbọ́n gbọ́ bá ti jẹ́ pé ẹ̀yìn rẹ Ọlọ́run ọba ló fi tì ń kọ́, tí wọ́n bá ti rí ọmú, ojú ti ọ̀tá. Ọ̀tá alé, ọ̀tá àdé, ọ̀tá akọ̀kọ̀,
ọ̀tá gbangba wọn ò ní rí gbogbo wa mú o ẹ súnmọ́ lọ́hùn ẹ má sì ta kété sọ lọ́hùn máa ṣàdúà máa sì lọ́hùn rẹ déédéé ọ̀tá ò ní yọ̀ wá o wọn ò ní gbẹ̀mí lẹ́nu wá o ọlá ànábì ọyìn ànábì wá fọlọ́hùn ọba rẹ lẹ̀ gbogbo ibi tí ọba ti gba mẹ́sẹ̀gì ìwọ náà ha fún yàn àwọn ẹni bí a máa ti gbẹ̀gbẹ̀ ní èèyàn àsùndilẹ̀ mú là ń pè ayé ò ní pè wá pa lójú oorun o wọn ò ní pè wá pa wọn ò ní pa àwọn ọmọ wa pa o 08032983298 ire ire kàbìtì. Mi ò máa bọ́jú ogun láyé o, bàbá ti múra sílẹ̀, láti ìgbà ìwé ni bàbá ti múra sílẹ̀. Bàbá ìpadà sí ọkọ̀, bàrẹ̀ tó àtọ́ta, bàbá ẹlẹ́nu mẹ́fà, láti dájọ́ mi.